tó ǹjẹ́ mo kọ́mọdé mo kí àgbàlagbà mo kí gbogbo wa pé a kú déédéé wòyí Olódùmarè a mọ wà pẹ̀lú wa o a kú kó lè dá tàjọ́ ń bá kiri kò ní burú fún wa o bẹ́ẹ̀ náà ni ò ní bàjẹ́ láṣẹ Èdùmàrè mo kí yín káàbọ̀ lónìí ọjọ́ ìsinmi ọjọ́ kọkànlélógún nínú oṣù kẹwàá nínú ọdún 2023 mo kí yín pé ẹ káàbọ̀ sórí ìkànnì OJBTV níbi tá a ti ń tẹ́ pẹpẹ ètò ẹ jẹ́ ká sọ tiwa ẹ jẹ́ ká sọ tiwa lètò tó ń nà yẹ́ gbà wò lórí atẹ́gùn ní déédéé wòyí gẹ́gẹ́ bí ìṣe wa ní gbogbo ọjọ́ mẹ́jọ mẹ́jọ mo kí yín pé ẹ káàbọ̀ ẹ kú ọjọ́ mẹ́ta àkú kó lè dà tàjọ́ ń bá kiri mò ń bọ̀. mo kí yín pé ẹ káàbọ̀ sórí ìkànnì OJBTV níbi tí a ti ń tẹ́ pẹpẹ ètò ẹ jẹ́ ká sọ tiwa ẹ jẹ́ ká sọ tiwa lètò tí ó ń bá tẹ́gùn wọ̀ yá àjà lónìí ọjọ́ ọjọ́ àìkú Sunday lọ́jọ́ kejìlélógún lóṣù kẹwàá ọdún 2023 ǹjẹ́ ẹ kú ọjọ́ méjì mẹ́ta o ẹ kú kó lè dá torí Yorùbá ní bá a bá ti ríra ẹni à á sọ pé ẹ kú àti là ń kára lé ẹ kú àti là ń kéré ọ̀nà ọ̀kí yín gbogbo bí yòówù tẹ̀ tí ń gbọ́ wá pé ẹ kú ojúmọ́ ẹ kú ọ̀sán ẹ kú ìyálẹ̀ta ẹ kú àṣálẹ́ ní gbogbo bí yòówù tẹ̀ tí ń gbọ́ wá káàkiri àgbáyé orí ètò ẹ jẹ́ ká sọ tiwa la fìkàlẹ̀ sí lónìí ọjọ́ ìsinmi gẹ́gẹ́ bí ìṣe wa ní gbogbo ìgbà kí ni nǹkan tí a gbéyẹ̀wò lọ́jọ́ tòní ètò wo yàtọ̀ sí bá a ṣe mọ́ sọ ọ́ bọ̀ ní gbogbo ọjọ́ mẹ́jọ ṣáájú orúkọ mi ò yí padà o Asiwaju Olalekan Akanji ìkọ́ Ademeto ọmọ bàbá ń jẹ̀rú Ògbómọ̀ṣọ́ ọmọ òṣònú ilé ògbà àlọ́ ọmọ lásà òbómi tútù rẹ̀ ẹ̀là òjé ọmọ oyè tẹ́bí ayídí ògológun ọ̀kàkà mójó bíi mí yàngìyàngì ẹ gbádùn mi lọ́jọ́ ti tòní lórí ìkànnì OJBTV níbi tá a ti ń tẹ́ pẹpẹ ètò ẹ jẹ́ ká sọ tiwa tó àtọ̀rọ̀ gáfárà lọ́wọ́ ẹ̀yin gbogbo olólùfẹ́ wa pàápàá ẹ̀yin olùgbọ́ ẹ̀yin olùwò wa níléeṣẹ́ ìkànnì OJBTV níbi tá a ti ń tẹ́ pẹpẹ tá a ti ń mú gbogbo nǹkan rọrùn fún yín a sọ nípa àṣà Yorùbá à ń gbé gbogbo ẹ̀ lárugẹ kí ni nǹkan yòówù tí ẹ fẹ́ gbọ́ tẹ́ ò tí ì gbọ́ lórí àwọn ìkànnì wa a tẹ́ pẹpẹ fún yín lọ́jọ́ ti tòní bó bá ṣeé ṣe a lálejò lórí afẹ́fẹ́ lẹ́yìn tí wọ́n bá wa sọ̀rọ̀ lọ́jọ́ ti tòní àwọn nǹkan kan wà tá a tún máa fi gbára wa mọ̀ràn lórí ètò lọ́jọ́ ti tòní o kí ni tá a wí òun náà là ń pè ní ìgbà ọ̀tun kí ni nǹkan tá à ń pè ń gbà ọ̀tun kí ni tó lè yàtọ̀ àbí ṣé gbogbo ìgbà náà ló yẹ kó jẹ́ ọ̀tun àbí gbogbo ìgbà ló yẹ ká máa fi wà bákan náà ẹ gbọ́ nígbà tá a bá ń bá ètò tó bá wọra mò ń bọ̀ Alhaji àgbà Síkírù Àyìndé Barrister. tó
lóòótọ́ gbogbo wáyéwáyé kó máa rántí ọjọ́ àti sùn, gbogbo lùgbàlùgbà kó máa rántí pé ọjọ́ tá a bá ti ń ṣẹ̀mí ọjọ́ kan títàn òde bá, torí bá a bá ṣe wáyé bẹ́ẹ̀ náà là á padà síbi tó lódùmarè tó ti ṣẹ̀dá wa. Mo fẹ́lẹ́ yìí mo fi ń kí gbogbo ẹgbẹ́ Music Advertisement Association of Nigeria, ẹgbẹ́ MAN, pé ẹ kú ìrọ́jú, ẹ kú ìfarasìn, ẹ kú ìdárò nínú ọmọ ẹgbẹ́ MAN. Torí bó bá ṣe wo Olódùmarè ọba bẹ́ẹ̀ náà ló ń sọlá, àbí kò sẹ́ni táàbí. Wọ́n ní Olódùmarè dá ọ lẹ́jọ́, ó ní ó fẹ́ appeal, níbo ló fẹ́ gbẹ́jọ́ ẹ lọ, ta ló fẹ́ bá sọ, ta ni ó jàgbàjọ́rò, àbí bọ́ba òkè bá dáni lẹ́jọ́ àkúkú gbà ni. Ikú kàyéfì gbáà òníkú Alhaji Hakeem Ogunwale, former president nínú ẹgbẹ́ MAN, ló jẹ́ fún gbogbo ẹ̀dá ènìyàn. Ṣé bí àìsàn òun la kúkú ń rí wò, kò sẹ́ni tó rí títọ́ lọ́jọ́ ṣe o. Bẹ́ẹ̀ ni kò sẹ́ni tó rí tọ́ lọ́jọ́ ṣe. Alhaji Hakeem Ogunwale, ààrẹ nígbà kan rí fún ẹgbẹ́ tó ń ta késẹ́ẹ̀tì àti rírí sí ìgbòkègbodò àwọn òṣèré, Music Advertisement Association of Nigeria. Ẹ kú ìrọ́jú Hakeem Ogunwale, ẹ tún kú ìrọ́jú o. Alhaji AK Dudus, tí òun náà jẹ́ ọ̀kan pàtàkì nínú ẹgbẹ́ MAN, ọjọ́ tọ́ọ̀sì tá a lò kọjá yìí nìròyìn gorí afẹ́fẹ́. Tó bá tiẹ̀ wá jẹ́ pé ẹyọkan ni, a sọ pé Olódùmarè òfin dára ni. Èèkàn méjì ló kú lọ́jọ́ kan náà nínú ẹgbẹ́ Music Advertisement Association of Nigeria, ẹgbẹ́ MAN. Alhaji Hakeem Ogunwale ó papòdà, ó dágbére fún Olódùmarè, ó dágbére fáwọn ẹ̀dá, ó kọ̀yìn sáwa tá a wà nílé ayé, ó padà síbi tó ti ń bọ̀. Èkè kó lọ ṣàánú tó látòrí ààrẹ ẹgbẹ́ MAN, Comrade Surajudeen Amusa Asraj, mo kí yín o. Alhaji Mosebọ́látán Wáídì Oyèdìran, ààrẹ ẹgbẹ́ MAN gbà kan àná, mo kẹ́yìn náà. Alhaji Isiaka, Lagos State Governor, mo kí yín. Gbogbo ọmọ ẹgbẹ́ MAN pátápátá, mo kí yín pé ẹ kú ìdárò, ẹ kú ìṣẹ̀lédè lẹ́yìn àwọn akọni tó lọ. Látòrí BOT, Board of Trustee, títí tó fi dórí zonal level nínú ẹgbẹ́ MAN jálé jákò lórílẹ̀‐èdè Nàìjíríà, gbogbo yín mo kí pé ẹ kú ìfarakù àwọn akọni tó dágbére fún wa pé ó dìgbà kan, ó dojú àlá, ó tún dárìnà kò, ó kù bá a bá ṣe ń jọ ni, ó kù béèyàn bá ṣe ń jọ̀yàn, táàtù máa fi rántí wọn pé ikú tó pògùn wálé òun náà ló pa èkè.
àfi kọ́ba òkè kó jẹ́ kọ́jọ́ ó jìnnà síra wọn. tó Yorùbá ní bá a bá rántí ẹni tó ti kú dandan ni ká ṣèrántí àwa tá a wà láàyè. Mo fàsìkò yìí mo fi kídìlé Ọmútáyọ̀ Owólabí pé ẹ kú ayẹyẹ ọjọ́ ìbí ìyá wa Adénìkẹ́ Owólabí Ọmútáyọ̀ pé ẹ kú ọdún, ẹ kú ayẹyẹ ọjọ́ ìbí, ọ̀pọ̀ ọdún láòjọ ṣe lókè èèpẹ̀, àṣẹ ìsàmọ́dún o. Bẹ́ẹ̀ bá ṣe ń kọdún yìí tẹ̀ ń kàgbà ọdún ẹni nìkẹ́ ẹ̀ fi ṣe láṣẹ tèdùmàrè. Sígbàlẹ̀ bí ẹyẹ kú oníṣọ́ bí òwe. Nǹkan ìyíga títọ́ lọ sígbàlẹ̀ oníṣọ́ bí ẹyẹ kú nínú bí òwe. Nígbàlù wọn ń jó wọn ń yọ̀ wọ́n ní márùn-ún ẹ lọ mú ìfàsì yóò kú ẹnu bá ìfàsì. Ibi òkú ẹ wà láàyè ṣe bórin tán orin kò ní ìkùnrin. Orin tán orin kò ní ìkùnrin. tó mo sọ fún wa ṣáájú pé kí ni nǹkan tá a fẹ́ gbé yẹ̀wò, kí ni tá a fẹ́ yànnàná lórí ètò ẹ jẹ́ ká sọ tiwa lọ́jọ́ ìsinmi ọjọ́ Sunday. Òun la pè ní ìgbà ọ̀tun. Kí ni tá à ń pè nígbà ọ̀tun? Àbí kí ni nǹkan tá a fẹ́ sọ tá a bá ní a fẹ́ sọ nípa ìgbà ọ̀tun? Ṣé ìgbà tá à ń lò lọ́wọ́ àbí ìgbà tá a ti lò tán tá a wá jókòó tá a ronú pé báwo mo ṣe ṣàná, báwo mo ṣe ṣèní, kí ni nǹkan tó kọ́ mi lẹ́sẹ̀, kí ni nǹkan tí mo gbé sí. Ohun tá a lè fi wé ìgbà ọ̀tun òun nìyí. Àwọn ọ̀rẹ́ tó bá wé tó létò lẹ́nu Aláàjì àgbà. Mò ń sọ fún yín pé nǹkan tá a lè rántí tàbí nǹkan tí ó lè jẹ́ kí a ronú kàn ìgbà ọ̀tun nínú ayé ọmọ ẹ̀dá ènìyàn ò ní pé ká ti rántí pé níbi tí mo rìn dé lánàá, n tí mo ṣe rèé níjẹta, ìkọsẹ̀ rèé, kí làwọn nǹkan tí mo ṣe léyìí tí
ó jẹ́ ìkọ̀sẹ̀ tó mú mi, tó gbé mi, tó mú mi ṣubú. Òun la fi lè ronú tá a fi lè máa rántí pé bí mo ṣe ṣàná léyìí tó kù díẹ̀ káàtó, ẹ jẹ́ ká ṣàtúnṣe ohun tá à ń pè nígbà ọ̀tun léyìí tó ṣe pàtàkì tó síwájú jùlọ ní Yorùbá ní ìgbà ọ̀tun. Ohun tá a lè pè nígbà ọ̀tun òun ni pé ká rántí àwọn àṣìṣe wa léyìí tá a ti ṣe ṣáájú tí a fi ń ronú àti ṣàtúnṣe. Tó a mọ̀ tẹ̀síwájú láìpẹ́ nítorí pé àlejò wa ó ti wà lórí ìlà. Hello. Ẹ kú déédéé wòyí o. Ẹ káàbọ̀ sórí ètò wa Ẹ Jẹ́ Ká Sọ Tiwa, níbi tá a ti ń tẹ́ pẹpẹ ètò Ẹ Jẹ́ Ká Sọ Tiwa. Ẹ bá wa dárúkọ yín fáwọn aráalé. Ẹ bá wa gbóhùn sókè. Kí ni nǹkan tí ẹ mú fún wa ní ṣókí? Ẹ ṣe àtọkùn. Mo wá láti wá polówó Direct Herbal Product Company. Èyí tí a ṣe egbòogi ìbílẹ̀ wa ṣe. A dẹ̀ wá láti wá sọ fẹ́yìn obìnrin, ẹ̀yin ìyàwó ilé, ẹ̀yin ẹ má jẹ́ kó fi ìdígbà ọkọ lọ́wọ́ yín. Ẹ̀yin títí ẹ lọ lo Direct Herbal Product Company. Èyí tá a fi ewé àti egbò ṣe tí kò ní ìpalára kankan rárá. Ẹ lò láti lè yọ bó máa ń bú ìdí yọ. Ẹ má jẹ́ kó fi ìdígbà ọkọ lọ́wọ́ yín. Nítorí ẹ̀ la tún ṣe wá torí ètò Ẹ Jẹ́ Ká Sọ Tiwa nírọ̀lẹ́ yìí. Àti wá tẹ́lẹ̀ náà. A mọ̀ pé ẹ kì í ṣàjòjì lórí ètò Ẹ Jẹ́ Ká Sọ Tiwa. Ṣé Direct Herbal Boutique Pump ṣé bó ṣe wà lánàá náà ló sì wà lónìí àbí àwọn àyípadà kọ̀ọ̀kan míì tún ti wà? Ẹ ṣe àtọkùn bẹ́ẹ̀ náà ló ṣiṣẹ́ wà. Pẹ̀lú àwọn ìdíwó yẹn náà bẹ́ẹ̀ náà ló ṣiṣẹ́ wà. Iye tá à ń tà náà ló ṣì wà bẹ́ẹ̀. Àìsí ìjẹ́ kó gara jù. Nítorí a fẹ́ káwọn oníbà ṣàtúnṣe kọ́ lè gbọ́ iṣẹ́ wò ọmọ bó ṣe rí. Kọ́ lè gbọ́ bí Direct Herbal Pump tó ti ṣe rí. Nítorí ẹ̀ la tún ṣe wá sórí ètò ní àṣálẹ́ yìí. Ìyá wa, èló ni Direct Herbal Boutique Pump ló jẹ́ fún àwọn tó ń wò wá fún ìgbà àkọ́kọ́? 360 ní báyìí. Báwo la ṣe wá? Fún àwọn tó bá nífẹ̀ẹ́ sí láti ríra, báwo la ṣe fẹ́ rí? Níbo ló wà? Báwo ni wọ́n ṣe ń tà? Ẹ ṣe àtọkùn. Ilé-iṣẹ́ wa wà ní nọ́mbà 19 Akíntẹ́wá Street ní Ìbẹ̀ràn nílùú Èkó. Bẹ́ẹ̀ náà dẹ̀ ní àtúkalẹ̀ sí nọ́mbà 30 Ọláfíníhàn Street àti àlùjọ̀pẹ̀mú Agége. Ẹ̀jẹ̀ bá dẹ̀ fẹ́ tẹ́ bá nífẹ̀ẹ́ sí ẹ̀kọ́ tiwa lórí ẹ̀rọ ìbánisọ̀rọ̀ wa. 08066952410. Ẹ̀jẹ̀ tún lè kàn sí èmi ìyá bẹ̀rẹ̀ sí náà 08176915959. Tó
ìyá bàrẹ́tì bí èèyàn bá wá ṣetán tó fẹ́ rà lẹ́nìí ṣé àǹfààní wà fáwọn tí ò sí nítòsí láti bá wọn gbé débẹ̀ àbí báwo ni. àǹfààní wà àǹfààní wà kíbi tẹ́ bá wà nílùú Èkó ni o Ìbàdàn ni o ibi àǹfààní wà dispatch rider wà mọ́tò dẹ́ wà náà tó máa bá yín gbé dé ibi tí bá fẹ́ àǹfààní wà ní káàkiri ìlú Èkó bẹ́ẹ̀ dẹ̀ náà dẹ̀ wá alágbàtà jákèjádò Nàìjíríà. ẹ ṣé gan tó. ẹ ṣe àtọ́kù ẹ ṣe ẹkú ètò wá sí gbogbo ọmọ Nàìjíríà nílé tó kó ẹ ṣe òtẹ bá wa nífẹ̀ẹ́ sí ètò Ẹ Jẹ́ Ká Sọ Tiwa ẹ ṣe àtẹ́pẹ́ o ojú á máa rọ́jú lágbára Ọlọ́run ó dàbọ̀. ẹ ṣé gan tó. Barrett herbal boutique pump ni wọ́n ń sọ nípa ẹ̀ ìpara tí ó máa ń mú ìdí yọ̀bọ̀bọ̀ fún àwọn obìnrin nìkan ni a ṣe ìpara yìí fún nígbà tí wọ́n bá bẹ̀rẹ̀ sí ní lò wọ́n máa mú un láti fi pa ìdí wọn yóò máa yọ ju bí ó ṣe wà lọ wọ́n fi ń gbèdì lárugẹ ni àwọn ohun èlò ọ̀tun lẹ́yìn tí wọ́n papọ̀ sínú ẹ̀ la rí látara ewé àti egbò tó ìpara Barrett herbal boutique pump òní tí ẹ bá fẹ́ jẹ́ alágbàtà tàbí ẹ nílò fún ẹ pè sórí àwọn ẹ̀rọ ìbánisọ̀rọ̀ wọn bí wọ́n ṣe pè 08066952410 gẹ́gẹ́ bí ìyá Barrett bí wọ́n ṣe sọ. Kí ni nǹkan tí à ń bá bọ̀? Kí ni nǹkan tí à ń sọ? À ń sọ̀rọ̀ nípa ìgbà ọ̀tun lórí ètò Ẹ Jẹ́ Ká Sọ Tiwa. Nǹkan tí a ti ṣe lánàá tá a wá ronú pé ó kù díẹ̀ káàtó tí a fi lè ṣàtúnṣe omi tá a lè pè ní ìgbà ọ̀tun. Ìgbà ọ̀tun la mú dé bá torí àwọn Yorùbá mọ̀ ní bá a bá ṣe ayé lénìí ká mọ̀ fi bọ̀ là wá jẹ́ torí ayé tá a bá ṣe lénìí gbogbo nǹkan yòówù tá a bá dáwọ́lé tá a bá gbìyànjú àti ṣe yóò padà wá dúró dè wá lọ́la torí ohun abáfẹ̀yìn ṣe yóò padà wá dúró òun náà mọ̀ rí bí ẹ̀san wá ní ọ̀la. Kí ni nǹkan tá à ń pè lọ́jọ́ ti tòní? Òní ní nǹkan tá a jọ wà tá à ń ṣe lọ́wọ́lọ́wọ́ yálà òjò lówó o wá ń fi ọlá òfin gbà wọ́n tí ò ní àwọn tí ò tọ́ òfin gbà wọ́n lójú. Nǹkan ló ń gbìn kalẹ̀ lọ́jọ́ ti tòní o ìwọ náà tó kù díẹ̀ káàtó tó rántí ọjọ́ ti tòní gẹ́gẹ́ bí ìbànújẹ́ tàbí nǹkan tí òun tójú kọ máa rántí pé ohun tó ń gbìn sílẹ̀ lọ́jọ́ ti tòní o yálà ó padà wá kẹsàn bó bá di ọjọ́ ti tọ̀la. Ohun tá a bá gbòyìn ṣe dandan ni ká kéré rẹ̀ tó bá dọjọ́ iwájú. tó ètò Ẹ Jẹ́ Ká Sọ Tiwa ló ń lọ lọ́wọ́ lórí ìkànnì JB TV níbi tí a ti ń tẹ́ pẹpẹ ètò lọ́wọ́lọ́wọ́ lónìí ọjọ́ ìsinmi ọjọ́ 22 oṣù kẹwàá ọdún 2023 mò ń bọ̀.
ǹjẹ́ gbogbo lèṣe bí lèṣe kà ẹ máa rántí pé gbogbo ń tá a bá wù lẹ̀ lénìí gbogbo ń tá a bá fọjọ́ òní wa ṣe dandan ni ká kẹsàn bó bá di lọ́la yálà rere ló mọ̀ ọ́n ṣe o ibi náà ló sì tún yàn láàyò rántí pé ọ̀la kan ń bọ̀ tí kìí sọ̀la tílẹ̀ fẹ́ẹ̀ mọ́ yìí ohun tó o bá ti gbìn lọ́jọ́ ti tòní dandan ni kó jẹ̀san bó o bá wá kọ̀ bóyá ikú mú ọ lọ lábàádì tó o padà rọ́jò ọ̀la tí mò ń ròyìn fún ọ ṣèrántí pé èèyàn ò ní gbìnṣu kó kẹ́fọ́ èèyàn ò ní gbẹ̀fọ́ kó ká jéró ohun tá a bá gbìn bẹ́ẹ̀ náà láàbà wọn jẹ lérè lábọ̀ ọjà ọ̀rọ̀ ìyànjú ni Aṣíwájú Ọlálékan Àkànjí ìkọ́ ló sọ fún yín pé ẹgbẹ́lé ayé ṣe rere lẹ́nìí kẹ́ ẹ lè sẹ̀san re bó bá di lọ́jọ́ ọ̀la ire báyìí òní ire ń wọ́tọ̀ ẹ máa gbìyànjú ẹ jẹ́ á rántí pé ohun tá a bá gbọ́jọ́ tòní ṣe á bá wọn kẹsàn bó bá di lọ́la tó títí ọjọ́ mẹ́jọ tá a tún mọ́ pàdé lórí àkọ́tún ètò Ẹ Jẹ́ Ká Sọ Tiwa Ọlálékan Àkànjí ìkọ́ yín rèé Ademeto ọmọ bàbá ń jẹ̀rú Ògbómọ̀ṣọ́ ire báyìí lójú owó rí o ire báyìí lójú owó mọ̀ ń rí láṣẹ Èdùmàrè Oòduà ó gbè yín o yóò gbèràn mi ire o ire kàbìtì.